Aláròye máa wí o. Ìjọba Ghana ti dá àwọn ọmọ Nàìjíríà 41 padà sílé, èyí lohun tí wọ́n ṣe. Ó kéré tán àwọn ọmọ Nàìjíríà 41 tí wọ́n fẹ̀sùn ìwà ọ̀daràn kàn lórílẹ̀-èdè Ghana ni wọ́n máa tó dá padà sílé báyìí. Aláròye gbọ́ wípé ẹ̀sùn ìwà ọ̀daràn tí wọ́n fi kàn wọ́n ni wípé wọ́n ṣiṣẹ́ yàwúù-yàwúù láàrin ìlú. Mínísítà ètò ìròyìn lórílẹ̀-èdè ọ̀hún, Samuel George, fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, ọjọ́ 27 oṣù Kejìlá ọdún yìí pé àwọn agbófinró orílẹ̀-èdè náà ni wọ́n lọ káàkiri tí wọ́n sì fọwọ́ òfin mú àwọn ọmọ Nàìjíríà 41 tí wọ́n ṣiṣẹ́ yàwúù lórílẹ̀-èdè wọn. Ẹ̀sùn tí kọmíṣánná ọ̀hún ní ó lòdì sófin orílẹ̀-èdè àwọn pátápátá tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wọn, pàápàá jùlọ tí tọ̀hún bá tún jẹ́ àjòjì lórílẹ̀-èdè náà. Àtẹ̀jáde kan tó fi síta nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni ló ti ṣàlàyé báyìí pé ó ti pẹ́ táwọn agbófinró orílẹ̀-èdè Ghana ti ń ṣọ́ àwọn oníṣẹ́ ọ̀hún. Àwọn agbófinró náà sì ṣe àṣeyọrí gidi nípa bí wọ́n ṣe fọwọ́ òfin mú àwọn ọmọ Nàìjíríà 41 tí wọ́n ń ṣe yàwúù lórílẹ̀-èdè Ghana. Àwọn ọlọ́pàá, àwọn òṣìṣẹ́ àjọ tó ń rí sí báwọn àjòjì ṣe ń wọlé sórílẹ̀-èdè Ghana, ìyẹn Ghana Immigration Services, àtàwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n jọ ṣiṣẹ́ takuntakun láti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn náà lágbègbè Tabora àti Lashibi. Àwọn ọmọ Nàìjíríà 100 lọ́wọ́ tẹ̀ lágbègbè Tabora nígbà tí wọ́n tún fi ọwọ́ òfin mú àwọn 41 kan lágbègbè Lashibi lórílẹ̀-èdè Ghana yìí kan náà. Ìwádìí tí a ṣe fi hàn gbangba pé ọmọ Nàìjíríà ni gbogbo wọn pátá, àwọn pàápàá sì ti jẹ́wọ́ pé lóòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà làwọn ti wá. Lára àwọn ẹrù òfin tí a bá lọ́wọ́ wọn ni ẹ̀rọ kọ̀ǹpútà àgbélétàn 38, fóònù ìgbàlódé 150 àtàwọn ẹrù òfin míì tí wọ́n fi ń ṣe iṣẹ́ yàwúù ọ̀hún. Bákan náà la tún fọwọ́ òfin mú láńlọ́ọ̀dù kan tó jẹ́ ọmọ Ghana tó gbé ilé fún bíi 100 lára àwọn afurasí ọ̀daràn náà. Lórí ọ̀rọ̀ àwọn ọmọ yàwúù yìí, ìjọba Ghana ti ṣèkìlọ̀ fáwọn láńlọ́ọ̀dù gbogbo pé kí wọ́n yéé gbé ilé fáwọn àjòjì àtàwọn tí wọ́n ń ṣiṣẹ́ tó lòdì sófin yìí. Wọ́n wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè náà pé kí wọ́n tètè máa fọ̀rọ̀ àwọn àjòjì gbogbo tí wọ́n ń ṣiṣẹ́ tó lòdì sófin láàrin ìlú náà tó ìjọba orílẹ̀-èdè ọ̀hún létí kí wọ́n bá lè máa fọwọ́ òfin mú wọn. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.